àti government àti government òun lélẹ́yìí o máa kà fún yín nǹkan tó kọ o wọ́n threatening Comrade Omayor báwo lẹ ṣe máa rí òun lélẹ́yìí o ọlọ́pàá ni o ẹni tó ń threatening Comrade Omayor lélẹ́yìí o òun ní iṣẹ́ ti rí o iṣẹ́ ti rí òun ní má tún fi mí wọ̀nyí o ẹ jẹ́ kí n fi àwọn tó wà ní òun tún lélẹ́yìí o òun tún lélẹ́yìí o wọ́n tún lọ sórí péèjì wọn wọ́n threatening Comrade Omayor òun lélẹ́yìí o ṣẹ́ tún rí lórí péèjì wọn òun ló tún threatening Comrade Omayor yìí o youth leader ilẹ̀ Yorùbá òun ló ń threatening wọn yẹn o ẹ jẹ́ kí n ka nǹkan tí Ọlọ́run o ibo làwọn ọmọ Yorùbá ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí nísìn Ọlọ́run jágúnlẹ̀ sí èbúté tó dáa o ṣàánú wa o Ọlọ́run gbalẹ̀ Yorùbá fún wa o àwọn Fúlàní darandaran wọ́n threatening youth leader Comrade Omayor wọ́n threatening ló ní online ni o wọ́n threatening wọn ẹ dẹ̀ mọ̀ pé àwọn Fúlàní yìí olórí burúkú ni wọ́n ihun tó bá sọ pé àwọn fẹ́ ṣe wọ́n máa ṣe ní Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣe wọ́n threatening Comrade Omayor pẹ̀lú Yorùbá land ilẹ̀ Yorùbá gangan wọ́n threatening ẹ̀yin DSS ẹ̀ẹ́dẹ̀ rí àwọn Fúlàní báyìí tó ń threatening o ṣùgbọ́n tó wáyé pé àwọn ọmọ Yorùbá ni wọ́n ń threatening bẹ́ẹ̀ yẹn nísìn ẹ ti máa wá wọn káàkiri àbí bẹ́ẹ̀ kọ́ èmi ló kàn gọ́ọ̀mẹ̀ntì wọ́n á ti máa sọ pé kọ́ máa wá wọn káàkiri kọ́ máa trace wọn káàkiri àbí káná ọmọ Yorùbá ló ń threatening báyìí nísìn ni ẹ máa wá wọn káàkiri ni o torí pé àwọn Fúlàní wọ́n ti jẹ́ pé àwọn làwọn ọmọ onílù àwọn ní fourth citizen àwọn lọ ní Nàìjíríà àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run á gbà wá Ọlọ́run á gbà wá àwa fún ara wa gan bó ṣe wá anyway tó bá gbé wá fún wa ní gbígbóná àwa gan á gbé fún wọn ní gbígbóná ní lọ́wọ́ tá wà yìí wọn ò lè threaten wa orí ilẹ̀ wa la wà láì wọn lè threaten wa àwa gan ti dúró tán fún wọn á dẹ̀ máa defend ilẹ̀ wa Ọlọ́run á dẹ̀ bá wa ta ló ń pè mí hello mo wà lórí program bẹ́ẹ̀ni okay ẹ ṣé gan ẹ ṣé thank you very much. bẹ́ẹ̀ni tó bá gbé wá gbígbóná àwọn gan gbé fún wọn ní gbígbóná ni a ti jí àsùnmọ́ àdèmúdẹ̀mọ́ pé gbogbo abẹ́dẹ̀ la mọ̀ pé Nigerian government wà lẹ́yìn wọn ìjọba wà lẹ́yìn wọn ẹ wá wo bó ṣe ń threatening Comrade Omayor o ẹ tó tún wá ń threatening wọn ó wá jẹ́ pé Fúlàní pólíìsì ni ọlọ́pàá ni lára àwọn ọlọ́pàá tó jẹ́ ọmọ Fúlàní ni báwo mo ṣe wá fi wọn nù lára àwọn ọlọ́pàá tó jẹ́ ọmọ Fúlàní òun ló ń threatening Comrade Omayor youth leader wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba o Ọlọ́run wọn ní tí yàrá bá gbé ní sánlẹ̀ kékeré á máa gun orí ẹni ẹjọ́ yín kọ́ sẹ́yìn lẹ́mìí wà ní tí ó bá ṣe pé bí àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà lẹ́yìn yín but báyìí ní ìsìn àwa ti ju anybody mọ́ àti gọ́ọ̀mẹ̀ntì òun lélẹ́yìí o máa kà fún yín nǹkan tó kọ o wọ́n threatening Comrade Omayor báwo lẹ ṣe máa rí òun lélẹ́yìí o ọlọ́pàá ni o ẹni tó ń threatening Comrade Omayor lélẹ́yìí o òun ní iṣẹ́ ti rí òun ní má tún fi mí wọ̀nyí o ẹ jẹ́ kí n fi àwọn tó wà ní òun tún lélẹ́yìí o òun tún lélẹ́yìí o wọ́n tún lọ sórí péèjì wọn wọ́n threatening Comrade Omayor òun lélẹ́yìí o ṣẹ́ tún rí lórí péèjì wọn òun ló tún threatening Comrade Omayor yìí o youth leader ilẹ̀ Yorùbá òun ló ń threatening wọn yẹn o ẹ jẹ́ kí n ka nǹkan tí ẹ jẹ́ fi wọn àwọn eléyìí náà ẹ jẹ́ kí òun ni o kí ló kọ síbẹ̀ wọ́n sọ pé I swear to Almighty God we must do something for you guys have you forgotten all your brothers that are living here in North wọ́n sọ pé àwọn máa ṣe nǹkan fún àwọn ọmọ Yorùbá wọ́n sọ pé àwọn máa ṣe nǹkan fún wa pé àwọn swear to God máa ṣe nǹkan fún àwọn ọmọ Yorùbá pé ṣáà ti gbàgbé pé àwọn brother wa that is pé àwọn ọmọ Yorùbá wọ́n ń gbé ní North ni wọ́n sọ bẹ́ẹ̀ make my word after 1 week you shall see the result wọ́n ní ká gba ọ̀rọ̀ yìí sáwọn lẹ́nu pé after 1 week wípé a máa rí result nǹkan táwọn máa ṣe fún àwọn ọmọ Yorùbá tó wà ní North òun ni o ó tún ẹ tó tún wá sọ ọlọ́pàá Fúlàní ni o òun ló sọ pé òun máa ṣe nǹkan fún àwọn ọmọ Yorùbá tó wà ní North yìí o ọlọ́pàá Fúlàní ni àwọn DSS orílẹ̀ yìí ní ìsọ́nà máa ṣe nǹkan fún àwọn ọmọ Yorùbá tó wà ní North
ó tún tó ń threaten wa, ó ń threaten àwọn ọmọ Yorùbá. Àwọn DSS orí o, wọn ò rí tó bá pẹ́ àwọn ọmọ Yorùbá nìyẹn lọ́ máa rí ní ìsìn, wọ́n ti gé tí Àṣàkẹ́ wọn lọ o, wọ́n ti mú sticky tape sellotape wọ́n ti fi lẹ̀ wọ́n lójú, wọn ò rí báyìí o, àbí bẹ́ẹ̀ kọ́. Èyí tó sọ fún Comrade Omayor lélẹ́yìí, ó lọ sórí page wọn ní this mumu Yoruba man, get ready, we are coming to you guys very soon. Òun lélẹ́yìí o. Fulani herdsmen say they are coming for Omayor and Yoruba land. Okay, Cherry. Wọ́n sọ pé àwọn bọ̀, wọ́n náà bọ̀ fún Comrade Omayor pẹ̀lú Yoruba land. Ẹ̀yin DSS ẹ rí o, ẹ rí báyìí o, ẹ rí báyìí o. Ṣé mo kọ́ wa Yorùbá wọ́n máa ń ṣàlọ̀ ṣáájú ìjà ni, wọ́n máa ṣàlọ̀ ṣáájú ìjà làwa, àbí bẹ́ẹ̀ kọ́. Èyí tó wá ń ta wọ́n lára ní ìsìn, a mọ̀ pé ẹni tó kọ́ níkà tó ṣe òun lọ̀rọ̀ wọn, tinú ẹ̀ wà bẹ́ẹ̀ tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ni. Ojú wọn ti wà lórí ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti fẹ́ gba ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti wá bó ṣe máa bá wa jà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Aláàmù ló ń retí kó dún ní ìsìn torí pé wọ́n wá pa àwọn 16 kan ní Ìròmí ní Ẹdó, tó dẹ̀ jẹ́ pé àti bẹ̀rẹ̀ àwọn lọ́wọ́ jà o. Báwo lẹ ṣe lè máa sọ pé wọ́n hàǹtì ni, wọ́n hàǹtì wọ́n lọlé ọdún nínú tírélà Dangote tó ti rí gbogbo wọn bẹ̀, tó tora wọn síbẹ̀ bíi sandini, wọ́n bá bọ̀ ń bẹ̀, wọ́n ń lọlé ọdún, wọ́n ń gbébọn rìn. Ẹ dẹ̀ sọ pé káwọn ọmọ Yorùbá, bàbá màálù Buhari ó sọ pé káwọn ọmọ Yorùbá ó ní ká gbé ìbọn wa sílẹ̀. Ẹ káàbọ̀ brother mi Shakiru Azeez, ẹ káàbọ̀. Àwọn ọmọ Fúlàní ni, ọ̀rọ̀ àwọn ọmọ Fúlàní ni mò ń sọ. Wọ́n ń threaten Comrade Omayor, wọ́n náà wọ́n bọ̀ àbá Comrade Omayor, wọ́n dẹ̀ tún threaten àwọn ọmọ Yorùbá. Wọ́n sọ pé àwọn bọ̀ àbá wa nílẹ̀ Yorùbá wa. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ pé àwọn tún gbogbo àwọn ọmọ Yorùbá tó wà nílẹ̀ Haúsá wípé àwọn máa ṣe kinní yẹn fún wọn. Wọ́n threaten ní online báyìí ní àwọn DSS orí o, ṣùgbọ́n tó fẹ́ pé àwọn ọmọ Yorùbá ni ìgbà lọ́sàn máa ní kọ́ máa wá wọn káàkiri báyìí ní ìsìn. Wọ́n ò rí o, à ń ṣàlọ̀ ṣáájú ìjà ní ìsìn torí pé táwọn ọmọ Yorùbá bá bẹ̀rẹ̀ ti wọn báyìí ní ìsìn wọn máa sọ pé àwọn ọmọ Yorùbá ti dé o, àwọn ló ń dì wá lọ́wọ́ mú o, jẹ́jọ́ lọ́mọ Èkó wá lọ o, à ń fa wàhálà o. Ṣùgbọ́n tó bá gbé wá ní gbígbóná, àwa náà á gbé fún wọn ni. A ti jí àsùnmọ́ báyìí ní ìsìn ńgbà tí bọ́rọ̀ ṣe jẹ́, wọ́n lọ ní Ìròmí ní Ẹdó, wọ́n ti máa ń pa wọ́n. Gọ́ọ̀mẹ̀ntì ṣe bí wọ́n dẹ̀ ń pariwo fún gọ́ọ̀mẹ̀ntì, wọ́n ń pa wọ́n, wọ́n ń jí àwọn ìyàwó wọn gbé. Èyí tí ò bá rówó san wọ́n á pa, èyí tó bá rówó san wọ́n á fi sílẹ̀, èyí tó bá lọ́kì gan lọ́ máa fi sílẹ̀, wọ́n á bá wọn sùn, wọ́n á lọ fi màálù, wọ́n á lọ fi jẹ oko wọn, wọ́n ń ṣe oríṣiríṣi fún wọn bẹ́ẹ̀ láì mọ iye ọdún tó dẹ̀ ń pariwo tí gọ́ọ̀mẹ̀ntì láti gba Buhari bàbá màálù kò ṣe nǹkan kan tó ráwọn fámìlì ẹni. Tinubu náà wọ́n débẹ̀ ní ìsìn kò ṣe nǹkan kan fún wọn. So àwọn wá wò pé ókè káwọn arrange àwọn fìjìláńtẹ láàrin ara àwọn wípé kọ́ máa bá wọn ṣọ́ gbogbo àdúgbò. Àwọn fìjìláńtẹ wá lọ, wọ́n wá rí tírélà Dangote, wọ́n dẹ̀ rí ìlú wọn ní náà gbọ́dọ̀ dáàbò bo ara security tó gbà wọn fún náà nìyẹn. Wọ́n dẹ̀ pè wọ́n pé ókè o, kí ni káwọn stop and search. Wọ́n wá rí pé wọ́n ní ìbọn, wọ́n ní àdá, wọ́n ní àké, wọ́n ní gbogbo oríṣiríṣi nǹkan ọjà olóró. Wọ́n hàǹtì nìyẹn o, wọ́n ń kọ́bọ̀ káàkiri, wọ́n hàǹtì nìyẹn, wọ́n pè wọ́n ní hunter. Okay, wọ́n dẹ̀ fẹ́ máa béèrè question pé okay báwo ló ṣe jẹ́ nǹkan kan. Ìkan nínú wọn ó mú kí ló ń pè ìdà, ó fi gún ìkan nínú àwọn vigilante tó ń ṣọ́ ojú ọ̀nà. First attack nìyẹn náà. Tó bá ń wò bẹ́ẹ̀ yẹn nísìn torí pé tó bá tiẹ̀ mú ọ lọ sọ́dọ̀ police station, tó bá mú ọ lọ sí police station lọ́dọ̀ àwọn ọlọ́pàá náà, àwọn ọlọ́pàá máa fi wọ́n sílẹ̀ nítorí ọmọ ìjọba ni wọ́n. So ọ̀rẹ́ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ because ìbọn wà lọ́wọ́ wọn. Ẹni tó gúnyàn self defense, ó defend ara wọn ni náà. Ẹni tó gúnyàn kí lẹ́mọ̀ tó tún fẹ́ ṣe bí ẹlẹ́yìn yẹn máa yọ̀bọ̀n. Àwọn ẹ̀ẹ́dẹ̀jẹ̀ káwa lóòbọ̀n nílẹ̀ Yorùbá. Àwọn ọlọ́dẹ gan ìbọn tó ń gbé dání, ìbọn tó máa yin ẹyọ kan lẹ́ẹ̀kan tó máa tún sáré kì ní ìsìn ni. Àwọn eléyìí kẹ̀lé lẹ́yìn, àwọn Olúwatóyìn Deborah, ẹ ṣé gan, ẹ káàbọ̀, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé thank you. Àwọn tí wọ́n dẹ̀ àwọn Fúlàní dẹ̀kẹ̀lé lẹ́yìn, ìbọn tó gbé dání àwọn eléyìí AK-1000 ni eléyìí tó kúrò ní AK kìíní kan, AK-1000 ló gbé dání tó jẹ́ pé tó bá yìn lẹ́ẹ̀kan náà báyìí wọ́n máa já ẹran ara wọn sí wẹ́lẹ́wẹ́lẹ́ ni. So ń gbà táwọn èèyàn ti rí gbogbo ìbọn tó wà nínú Dangote trailer tó gbé dání ọ̀hún pé eléyìí táwọn bá fà wọn eléyìí sílẹ̀ báwọn náà bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn, ọba bẹ̀rẹ̀. So ọwọ́ wọn fìjìláńtẹ̀ títí wá ọwọ́ wọn dẹ̀ yà, wọ́n dẹ̀ ní yàrá lògùn gbè, wọ́n dẹ̀ rí pé àwọn pípù yóò fẹ́ bá wọn, àwọn Fúlàní yóò fẹ́ bá wọn mu ní kékeré, ó dẹ̀ di ohun tí wọ́n ń ṣe bó ṣe fún wọn.
so ìjọba wa sọ pé kó máa wá wọn káàkiri kó máa wá àwọn tó ṣiṣẹ́ yẹn káàkiri ìwọ Ọlọ́run máa ṣàánú àwọn ọmọ Yorùbá o kó máa wá wọn káàkiri nígbà tó dẹ̀ ń pa èèyàn tó pa àwọn èèyàn 21 ní Ọ̀rẹ́ àwọn ìjọba tó wà ń bẹ̀ wọ́n rí nǹkan kan o wọ́n sẹ́kọ́ fẹ́ ṣe investigation o nígbà tó pa èèyàn 60 nígbà yẹn gómìnà Akérédolú ló sì wà bẹ́ẹ̀ kọ́ lọ́n fọrùn kẹ́ kó tẹ sáfẹ́fẹ́ rí kó pàṣìṣe rẹ̀ ó tẹ̀ dún gómìnà yẹn gan tó pa èèyàn 60 ní Ondo ìjọba ò rí nǹkan kan ṣe o wọn ò rí nǹkan kan ṣe o Buhari ló wà bẹ́ẹ̀ gbà yẹn o bàbá Tinubu náà lọ síbẹ̀ yẹn o lọ bá wọn kẹ́dùn o àkólọ̀ bàbá Tinubu lọ ní bàbá Tinubu lọ tó sẹ́kùn máa fún wọn ní owó Google money irọ́ ni kò fún wọn ní nǹkan kan torí kábíyèsí yẹn sẹ́kùn kò fún òun lówó Google money ni wọ́n parọ́ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ náà lọ ń gbé bílíọ̀nù lọ ń gbé lọ sílẹ̀ Haúsá wọn ò nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá wọn ṣe nǹkan kan fún wọn because lára àwọn tí wọ́n ṣèṣe tán wà lọ́sípítù tí òrówó hospital sọ ní Ondo ni mò ń sọ nígbà tí incident yẹn ṣẹlẹ̀ ní Ondo state tí òrówó hospital sọ táwọn èèyàn lọ bá wọn yíká but bàbá Tinubu sọ pé àwọn gbowó lẹ̀ o wọ́n sọ pé wọn ò gbowó kankan sílẹ̀ nígbà yẹn wọn ò gbowó sílẹ̀ o bàbá Tinubu ò jáde o àwọn Afẹ́nifẹ́re ò jáde nígbà yẹn náà o tó ń pa àwọn ọmọ Yorùbá lógún lọ́gbọ̀n o nígbà tó pa Deborah náà tó sọ pé Deborah bú Muhammed sallallahu alaihi wasallam wọ́n sọ pé àwọn Fúlàní tó pa wọ́n sọ pé àwọn Fúlàní Niger àwọn Fúlàní Burkina Faso àwọn Fúlàní káàkiri ni wọ́n parọ́ o tó lè pé àwọn Fúlàní nọ́ọ̀tì ń bẹ̀ yẹn ló pa wọ́n o lọ́ọ̀yà tó jáde fún wọn sáà lóríṣiríṣi wọ́n tó 20 tó jáde fún wọn o tó ń defend wọn o àwọn àgbààgbà wọn ní nọ́ọ̀tì náà gbogbo wọn lọ́dìde o tó dáàbò bá àwọn ọmọ wọn o àwọn àgbààgbà títí wá ní ìsìn wọ́n rí bó ṣe ń threaten wa o wọ́n ní gbogbo bó ṣe ń pa wá o àwọn leaders and elders wa wọn ò sọ nǹkan kan o àwọn Afẹ́nifẹ́bi tó ń pe àwọn Afẹ́nifẹ́re wọn ò sọ nǹkan kan o àwọn religious leader wa wọn ò sọ nǹkan kan wọn ò rí ní ìsìn àwọn pastor Adébóyè àwọn Kúmúyì àwọn pastor Túndé Bákàrè àwọn Oyèdépò gbogbo pátápátá pẹ̀lú àwọn àáfàá wa náà nílẹ̀ Yorùbá wọn ò sọ nǹkan kan gbogbo wọn ò rí nǹkan kan ní ọ̀sán nǹkan kan ní ìsìn o àwọn ọmọ Yorùbá ṣàlọ̀ ṣáájú ìjà ní ìsìn ni o àwọn ọba wa náà àwọn náà ò sọ nǹkan kan báyìí ní ìsìn o ó ń bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ òun làwọn Fúlàní tó ń tẹ́tì wá báyìí ní ìsìn o wọn ò sọ nǹkan kan o nílẹ̀ Yorùbá tí nǹkan bá ti bẹ̀rẹ̀ ní kékeré níṣẹ́ kọ́ ètè mójútó wọn ò ní mójútó ó dìgbà tó bá di ńlá ní ìsìn o wọ́n dẹ̀ sọ pé ọ̀run wó bọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan tí kinní bá délẹ̀ tó táwọn ọmọ Fúlàní tó bá gbé dé wá bá wa táwọn náà bá kojú wọn wà láyẹ̀yìn àgbààgbà yìí ẹ̀ ní ríbi sálọ o ẹ̀ ní ríbi sálọ Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ní ríbi sálọ a máa sorí mọ́lẹ̀ ni o tó ní kékeré la ti ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán ó máa di kinní kan ní mi ìmọ̀ kò yé mi ẹ bá mi fi kún ẹ rí ní ìsinyìí o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ sọ nǹkan kan o èèyàn 16 ẹ ṣé jàre sísá mi Olúwatóyìn Deborah búra mi Shakira sis ẹ ṣé mo dúpẹ́ èèyàn 16 lọ parí ìsìn tó ń ta wọ́n lára o àìmọye àwọn tó ń travel káàkiri tó ń jí gbé o tó ń sanwó o ṣe bẹ́ẹ̀ tarí nìyẹn àwọn tó ti ń lọ pa káàkiri táàrí ńkọ́ láwọn inú oko wa àwọn ìyá tó wà nínú ilé àwọn bàbá tó wà nínú igbó yẹn nínú ìlú yẹn táwọn ní fóònù lọ́wọ́ táwọn Fúlàní máa débẹ̀ tó máa pa wọ́n tó máa gba ilẹ̀ wọn òun ló ń tẹ́sí wá ní ìsinyìí o ogun àsọtẹ́lẹ̀ òkè ń parọ́ o àìṣà lọ ṣáájú ìjà ní ìsinyìí ni o àyè ṣì wà láti tọ́ ọmọlúàbí yín ṣe o ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá yìí Yorùbá Council of Elders àmọ́ ohun tẹ́ ń ṣe ń bẹ̀ yẹn ẹ kúkú nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá ẹ nífẹ̀ẹ́ wa àbí torí ambition èèyàn kan ambition èmi lọ́kàn Tinubu àbí kó tún lè lọ sí 2027 ẹ fẹ́ sọ̀rọ̀ sáwọn Fúlàní yẹn wípé kán gbé jẹ́ adẹ̀níkẹ́jẹ́ ká máa lọ ẹ torí ìjẹkújẹ tẹ́ ń jẹ peanut tó ń fún yín tíjọba èmi lọ́kàn tó ń fún yín ẹ fẹ́ ká lọ ìka níyìn o tẹ́ ẹ bá ní ká má lọ lélẹ̀ lọ́rọ̀ à á lọ lélẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá ní ká má lọ lẹ́rọ̀ à á lọ lélẹ̀ à ń kìlọ̀ fún yín nìsín o òun ló ń threatening Comrade Omayor ní ìsìn o tó sọ pé àwọn bọ̀ wá bá káwọn máa ṣe kinní yẹn fún un wọ́n ń threatening ilẹ̀ Yorùbá wọ́n sọ pé àwọn bọ̀ wá bá wa o ẹ wá wo fídíò bọ̀bọ̀ tó tún threatening torí à ń kí à ń sá ní ìsìn ẹni ẹ̀mẹ́ni tó kú òun lélẹ́yìí. Good morning, my fellow Nigerians. So I have seen a lot of people complaining that justice for Deborah. So if you haven't forgotten the Southerners, Deborah was not killed just for no reason.
Deborah was killed because she abused the holy prophet, our beloved prophet, Prophet Muhammad sallallahu alaihi wasallam. Have you ever seen any northerner abusing Jesus? No. There is no any northerner that abuse Jesus. No, it has never happened. But those stupid Christians among you, the stupid among you, the drunkard among you abuse the holy prophet, and you think that we will keep quiet as you. That is the law. Anybody that abuses our prophet, he or she will be killed. Because don't forget. Go and find the name. We have never abused Jesus and we will never. Because let me tell you something that you don't know. In in Islam, that is our religion. If you abuse Jesus, you are no more a Muslim. That is Prophet Isa alayhi salam. As we know him, not Jesus, but his name is Prophet Isa. Number one, the only difference between we and you people are we only believe that Jesus is a prophet, is a messenger sent from Allah, that is the God, the creator of all creators. You consider a human being as a God. Imagine. He is a prophet and a messenger. Don't forget that. Let me tell you something. If these actions are not taken against these 16 northerners that are killed in Europe, anything that follows to your people here is not. You are the people that cause it. Mr. President Bola Tinubu, this is a message directly. And His Excellency, the Governor of Edo State, Mr. Monday, this is also a message directly to you. You know, you have many of your people in the north, more especially Borno State, Kano State, Jos, Kaduna, Jigawa, not Jigawa, but I think around Adamawa people. So there are many Christians here. We won't consider whether you are from Edo, whether if you are from Cote d'Ivoire. Definitely, if you are a southerner, the thing that will follow are caused by you people. That is you and President Tinubu. Mr. Monday, actions must be taken within these 48 hours. Because we will do this thing when it is very harsh, because we won't allow our heart to have patience. Let it be the last warning. 48 hours is enough. 48 hours is enough. Time is not against you. Time is against us. Mr. President, we only have few minutes. Few minutes, not even hours, minutes. Fetch out those people that is so. Because if actions are not taken, you have the people here, then we will do some to them. Thank you. ṣe ń rí nísìn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí nísìn ojú fojú ẹ̀jẹ̀ fẹ́ jẹ ni o ojú fojú ẹ̀jẹ̀ fẹ́ jẹ ni o òun ló ń threaten ó ń fún DSS ní 48 hours ó ń threaten ṣé ọmọ sẹ́yìn pé àwọn ò gbọ́ ni toró ti jẹ́ ọmọ Fúlàní àbí bẹ́ẹ̀ kọ́ toró tó yẹ pé ọmọ Yorùbá nísìn ni ọmọ máa lé káàkiri ni wọ́n máa in fact wọ́n á tiẹ̀ ti mú tipẹ́ wọ́n á ti mú tipẹ́ wọ́n ṣe bí pé bóyá àwọn ò gbọ́ ó lóun máa pa àwọn Christian tó wà ní north ẹ̀dẹ̀ mọ̀ pé olórí burúkú ni wọ́n olórí burúkú ni wọ́n tó bá sẹ́kọ̀ọ́ fẹ́ ṣe ọmọ ṣe ni wọn ò nẹ́mìí ìdáríjì olórí burúkú ọmọ àlè ni wọ́n even wọ́n ti ń pa àwọn Fúlàní àwọn ti ń pa Fúlàní ti ń pa Ìgbò ní Kaduna wọ́n dẹ̀ ti ń pa àwọn Christian ṣẹ́rí EU ò lè gbà wá sílẹ̀ United Nations ò lè gbà wá sílẹ̀ nínú nǹkan tá à ń bá bọ̀ yìí Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ Russia ò lè gbà wá sílẹ̀ USA ò lè gbà wá sílẹ̀ wọn ò lè gbà wá sílẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí torí pé Nigeria is a sovereign country it's a sovereign nation ọwọ́ wa ni destiny wa wà o ó dìgbà tí mo bá dìde tán wọn ò lè gbà wá sílẹ̀ èyí tí mo ṣe program níjẹta tí mo ní United Nations ẹ gbà wá o kíní kan ẹ gbà wá o wọn ò lè gbà wá sílẹ̀ Nigeria is a sovereign nation wọn ò lè gbà wá sílẹ̀ ọwọ́ wa ni destiny wa wà àwa fún ara la máa dìde tán àwa fún ara la máa gbára wa sílẹ̀ wọ́n ní ẹlẹ́rù ló máa ń kọ́kọ́ gbé ẹrù ẹ̀ ọlẹ́rù ló máa ń kọ́kọ́ gbé ẹrù ẹ̀ ojú fojú ẹ̀jẹ̀ fẹ́ jẹ̀ ni bẹ́ẹ̀ ni ohun tó wà bẹ́ẹ̀ báyìí nìsín ni pé ká gbé ojú wa fún ẹkùn ká wá gba tẹkùn dání bẹ́ẹ̀ ni
ká gbójú wa fẹ́kùn ká gbatẹkùn dání ni pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tó jà ló ń dà ara àjà lẹ́yìn wà gbogbo tó ní kálukú bá lè fi jà ní ká fi jà á gbogbo tó ní kálukú bá lè fi jà nǹkan tó wà lẹ́yìn ní ká fi jà ọkùn ti gbàbọ́ lọ́wọ́ wa bàbá màálù Buhari ó ti gbàbọ́ lọ́wọ́ wa ó ní kí gbogbo ká sọ̀rẹ́ńdà bọ̀ wá nílẹ̀ Yorùbá àmọ́ tó fẹ́ ṣe nìyẹn àwọn Fúlàní tó dẹ̀ ń da màálù káàkiri ṣé wọ́n fi ìbọn da màálù ni wọ́n ti mọ́lẹ̀ ara wọn ẹ jẹ́ ká dìde o ẹ̀yin ọmọ Yorùbá àwọn olórí burúkú kan máa sọ pé àwọn ọmọ Yorùbá nation wọ́n fẹ́ dá ogun sílẹ̀ wọ́n fẹ́ dá jà sí lọ́fẹ́ ṣe ya wèrè ni ẹ̀yin wọn Nàìjíríà yìí ṣé ogun ò sí wọ Nàìjíríà báyìí ẹ ti orí yìí ti burú ẹ̀yin tẹ́ ń pe ìjọba èmi lọ́kàn tẹ́ ń pe wọn Nàìjíríà yìí ẹ ti ya wèrè mọ́ tilẹ̀ ṣógun ò tí wọlé báyìí ṣógun ṣé ẹ mọ̀ pé genocide ó ti ń lọ nílẹ̀ Yorùbá báyìí nísìnyí àbẹ́ ẹ̀ mọ̀ tí mo nǹkan tó jẹ́ genocide wọn pààyàn kọ́ wọn pààyàn méjì wọ́n pa wọ́n lógún lọ́gbọ̀n ni lọ́n pa wọ́n àwọn Fúlàní tribal war ó ti di tribal war báyìí nísìnyí ṣógun ò tí wọlé Yorùbá ẹ ń ṣe èrè ẹ ń live in denial ẹ jẹ́ ká sọ ogun ti wọlé Yorùbá ẹ má live in denial olórí burúkú ní kẹ́tètè tún kẹ́tètè prepare ara yín ẹ prepare ara yín sílẹ̀ níbọn èyí tó máa lọ ṣe igi tó yẹ kó máa pọn ìṣó mọ́ bẹ́ẹ̀ ni eléyìí ò ṣe contracting àwọn náà kúkú òun anyway màá kúkú fi máa yin nǹkan sí DSS ọ̀gá àwọn DSS ó ti sọ bẹ́ẹ̀ ó láwọn ò lè gbà wá sílẹ̀ máa kà fún yín ó láwọn ò lè gbà wá sílẹ̀ oníkálùkù lọ gbára ẹ̀ sílẹ̀ so eléyìí ò ṣe pé bí wọ́n threatening máa fi wọ̀nyí eléyìí ò ṣe pé bí amóhùn tó ẹ lọ kan igi kẹ́kọ̀ọ́ ìṣó mọ́ ìṣó ó ti náwọn ò lè gbẹ́ anybody sílẹ̀ ẹ kàn ìṣó mọ́ ìyẹn jẹ́ ó máa jẹ́ gẹ́gẹ́ bí first aid fún yín tẹ́ bá rí àmọ́ pé kò sí nǹkan tí igi fẹ́ ṣe ní lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bọn ṣùgbọ́n tó bá kọ́ fẹ́ wọnú ilé yín ni tẹ́ bá ti sásẹ̀yìn ilẹ̀kùn tẹ́ bá ti mú igi tẹ́ bá ti jọ mọ́ ọ lórí igi oníṣó wàláì ibi tó ti ń dùn pé bóyá wọ́n ń yọ igi oníṣó yẹn báyìí ẹ ti gbà wọ́n lọ́wọ́ wọn ni olórí burúkú làwọn Fúlàní DSS gan ti sọ pé òun ò lè gbà wá sí lórí kóníkálùkù ṣọ́ rẹ̀ United Nations ò ní gbà wá sílẹ̀ àbá àpariwo dọ̀la pé àwọn Fúlàní ti ń pa wọ́n o àwọn Fúlàní ti ń ṣe gbá ọ̀hún ní gbà wá sílẹ̀ ọ̀hún ti wò pé ẹ̀gọ́ kọ́ máa ràn ṣùgbọ́n ọ̀kan tó lè fi gbà wá sílẹ̀ ní pé tó bá rí pé a ti wọ M1 yes ajá M1 ti gbéra tí gbogbo ẹ ti di horo sí woro tó ti di pàákìràkìtà tí gbogbo ẹ ti di gbàgbós wàláhì ìgbà yẹn lọ́ máa wá dára lóhùn but báyìí ní ìsìn wọn ò rí wa wọn ò lè dá wa lóhùn àwọn òdèkè ọmọ jẹ́jẹ́ ni wà ọmọ Yorùbá ò fa wàhálà fàájì lọ́lọ́run dá wa mọ́ ọmọ Yorùbá ò fa wàhálà ṣùgbọ́n báyìí ní ìsìn wọ́n sọ pé tí o bá sọ pé wo ò ní dóyàwó àsùpá tásùpá bá sọ pé òun fẹ́ dóyàwó ẹ̀ ńkọ́ nígbà táwa Yorùbá sọ pé àníjà tí àwọn Fúlàní ẹ̀ sọ pé àwọn fẹ́ wá bá wa jà àwọn fẹ́ gbalẹ̀ wa ńkọ́ ṣé ká máa wò ni ẹ wo ẹyọ ọmọ Yorùbá ẹ kó sì sọmọ ẹ̀yin wọn Nàìjíríà ogun ti wọlé Yorùbá ogun ti wọlé ẹ̀jẹ̀ ká sọ ní wíbẹ̀ kakúbẹ̀ ní ẹ̀jẹ̀ kí n sọ fún yín ní Europe bíbá ìgbọ̀n pa ẹ̀kọ́ ẹ̀ fẹ́ máa gbọ́ ogun kò sẹ́ni tó ń fẹ́ ogun torí pé ogun ò dàbí ẹ̀kọ́ ogun ò rọ̀ bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti délẹ̀ báyìí ká sọ́nà ní kẹ́ lè prepare ara yín ẹni tó bá máa lọ ra oúnjẹ sílé lọ ra oúnjẹ sílé at any time ó bá fi fídíò ẹ̀wọ̀n yìí wọ́n ti sọ pé àwọn fèrè kọ́ fún fèrè báyìí ní ìsìnkọ́ ya wọlé Yorùbá ni wọ́n ti sọ pé kọ́ fún fèrè kọ́ tó bá ya wọ ilẹ̀ Yorùbá ṣé kó máa bá yín lójijì ní olóṣì ní ẹ̀yìn wọn Nàìjíríà kó sì sọ̀hún even níbi báyìí ní Europe bíbá máa fi wọ̀nyí wọ́n ti sọ fún wọn bíbá ìgbọ́n pé ká máa lọ ra oúnjẹ sílẹ̀ máa fi wọ̀nyí nìsín ká máa lọ ra oúnjẹ sílẹ̀ wípé ogun àtẹ́nìtàn ogun lè bẹ̀rẹ̀ ní Europe eléyìí ò ṣe pé dẹ̀ ń ṣe máa fi wọ̀nyí ibo ló ti ẹ̀ wà kẹ́ kó sì sọ̀hún ẹ̀ fẹ́ pọ́ ẹgbẹ́ pé ogun dé ogun ṣẹlẹ̀ ohun leléyìí máa kà fún yín ẹ wò báwo ṣe lè rí Europe leléyìí ẹ kà ẹ screenshot ẹ ẹ̀yin olóṣì wọn Nàìjíríà ẹ kórìí burúkú sọ̀hún wèrè níyín ẹlòmíì ẹ̀jẹ̀ fi ẹlòmíì Ọlọ́run ti dáyà mọ́ láti inú oyún Ọlọ́run ti dáyà mọ́ pé tó bá délé ayé mo fi wọn lè tó bá délé ayé ìyá ló máa lọ jẹ ìyá ilẹ̀ ẹlòmíì máa jẹ wàláhì ní bá sọ pé òun fẹ́ tún ran ẹni tó Ọlọ́run ti kọ ìyà mọ́ tó bá sọ pé òun fẹ́ ran ẹni tó Ọlọ́run ti kọ ìyà mọ́ tó bá sọ pé òun fẹ́ ràn án lọ́wọ́ Ọlọ́run bá tún bínú sónítọ̀hún ni òun lélẹ̀ Europe lélẹ̀ wọ́n ní EU citizen told to stock up on supply in case of a crisis. Okay. EU citizen told to stock up on supply in case of crisis. Wọ́n sọ pé kẹlọ ra oúnjẹ sílé kẹlọ ra àwọn nǹkan oríṣiríṣi pé in case tí wàhálà bá dé. Wọ́n ní people are being urged to have a few days worth of supply of life essential amid the rising danger of an emergency or disaster in an increasingly
volatile world. Ẹ jẹ́ n tún kà fún yín. Wọ́n ní EU citizen told to stock up on supply in case of a crisis. Wọ́n ní kí o gbá lọ ra oúnjẹ sílé in case tí wàhálà bá ṣẹlẹ̀, pé wàhálà máa tó ṣẹlẹ̀ ló ń sọ fún wa. Olórí burúkú ara yín, ẹ̀yin ò ń fẹ́ gbọ́ wípé wàhálà máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Fàájì ti balẹ̀ ayé yín, jẹ́ kẹ́ lọ sí patí ni. Òótọ́ ọ̀rọ̀ ni kọ́ máa sọ òun ló sọ fún wa ní ìsìn. Mo ti, in fact, èmi ò sì kò tẹ̀ sígbà tèmi ò ra oúnjẹ sílé náà. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà, èmi ọkọ mi àtọmọ mi fẹ́ dìgbì ṣá. Mo tún ti rà sílé, mo tún lọ ra àpò ráìsì, mo ti lọ ra gbogbo ẹ̀ sílé, mo ti lọ ra oríṣiríṣi sílé. Bẹ́ẹ̀ ni bí ó bá tiẹ̀ wá sógun, bí ó bá sógun mọ́, a máa jẹ nǹkan wa náà ni. Ẹ kó sì sanwó ẹ lọ ra oúnjẹ sílé, wèrè ní ẹ̀yin wọn Nàìjíríà ni mò ń bá wí. Òun ló sọ fún wa ní ìsìn. Wọ́n ní people are being urged to have a few days worth of supply of life essential amid the rising danger of an emergency or disaster in an increasingly volatile world. Ṣẹgbọ́n olórí burúkú ni ẹ̀yin wọn Nàìjíríà torí inú yín bí mi. Òun lélẹ́yìí screenshot ẹ̀ kẹ́ka. Òun ni wọ́n sọ pé ká lọ ra oúnjẹ sílé. Òun rèé screenshot ẹ̀ ka. Òun nìyí. Wọ́n ní ká lọ ra oúnjẹ sílé pé crisis lè wà. Òyìnbó máa sọ nǹkan fún yàn ni. Wọ́n máa sọ fún yàn, wọn ò ní fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. Wọn ò ní fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. Ẹ lọ ra oúnjẹ sílé. At any time tó ráwọn Fúlàní olórí burúkú ara wọn, gbogbo fídíò ló wà níbẹ̀, wọ́n ń tẹ́tì ni. Wọ́n náà wọ́n ń bọ̀, àwọn DSS dẹ̀ rí nísìnyí. Wọn ò ní sọ̀rọ̀ torí pé ó ti jẹ́ pé àwọn false citizen ni. Wọn ò fẹ́ rí ìbínú àwọn Fúlàní. Wọn ń kẹrọ mẹ́ran kó kàn padà ní kẹjẹ́ ká máa lọ àìṣe kankan náà. Ọmọ àlè ni wọ́n àwọn Fúlàní yẹn. Ọmọ àfìtọ̀fọ́rí ni wọ́n, olóòórùn ni wọ́n. Àwọn ọmọ bá màálù sùn, àwọn ọmọ tí ò níran, àwọn ọmọ tọ́lọ́hun ti fi bú, àwọn ọmọ tọ́lọ́hun ti fi ré. Bẹ́ẹ̀ ni àwọn tọ́lọ́hun ti gégùn fún ni. Alárìn kiri ni wọ́n. Kò sílùú tí wọ́n sí láyé yìí. Wọn ò nílùú kan pé ìlú àwọn ìlú wa leléyìí. Wọ́n máa ń rìn kiri ni. Ọlọ́run ti gégùn fún wọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kàn fẹ́ torí ẹ̀ ló ṣe fẹ́ wò pé Nàìjíríà yẹn pé bàbá wọn lórí burúkú Usman Dan Fodio tí ò ní kúure, kò ní kúure níbi tó, kò ní sùúre níbi tó bá wà, tó sọ pé òun tó tọ́nà ti gbalẹ̀ Nàìjíríà fáwọn wípé bẹ́ẹ̀ làwọn fẹ́ sọ̀kalẹ̀ sí, làwọn fẹ́ gbẹ́rù àwọn sọ̀kalẹ̀ sí. Nígbà tó dẹ̀ pé olórí burúkú àwọn leaders and elders wa ta nínú àwọn politician àwọn olórí burúkú, àwọn náà lọ fàyè gbà wọ́n. Kò sílùú tí wọ́n sí. Wọ́n wà l'Amẹ́ríkà, ó dà pé gypsy ló ń pè wọ́n. Wọ́n wà London, wọ́n wà nílùú tí mo wà yìí náà. Wọ́n ń pè jẹ má jẹ olórúkọ tó ń pè wọ́n káàkiri ó gba àgbáyé lọ́wọ́. Wọ́n máa ń rìn kiri ni. Wọn ò níbi kan tó ń gbé. Torí ẹ̀ náà ni bàbá olórí burúkú fúnla Buhari, bàbá màálù tó ṣe ṣí immigration system, tó ṣí bọ́dà fún gbogbo wọn wípé kí gbogbo wọn máa bọ̀ wá sí Nàìjíríà. Àwọn ò ní kọ́ máa wá sí Nàìjíríà. Àwọn kò ti gbáyé mọ́ àwọn kìíní lọ́wọ́, àwọn Haúsá. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi wọlé sáwọn Haúsá lára. Wọ́n ti pa gbogbo àwọn ọba wọn tán, gbogbo àwọn olórí wọn. Wọ́n ti gbalẹ̀ mọ́ àwọn Haúsá lọ́wọ́. Èyí tó fẹ́ ṣe ní ìsìn ní pé kọ́ tó wá gbalẹ̀ ti Yorùbá. Àwọn ò sẹ́ pé kọ́ máa jọ ọmọ Nàìjíríà wá. Àwọn ò ń ṣe ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ náà. Kọ́ máa lọ. Táwọn Haúsá bá tọ́lọ́run bá àwọn Haúsá ṣe, tó bá rí wọn lé, fine. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá titi wa, Yorùbá ni mí, Yorùbá lè ràn mí, wọn ò lè gbalẹ̀ titi wa o. Èyí táwọn bàbá wa ṣe tó jẹ́ pé torí pàwọn àjọ ọmọ tá a dá láṣẹ máa fèpè ránṣẹ́ sí wọn lọ́rùn báyìí nísìn. Torí gbogbo ìjà yìí tó bá yẹ pé wọ́n ti jà fún wa ni. Gbogbo eléyìí tá a rí àní rí. Ṣùgbọ́n àwa náà wà ní dàgbàdàgbà káre ilé ogbó tán káwọn ọmọ wa kó tún máa wá ṣépè fún wa wípé kí ló ń ṣe àwọn ìyá wa àti bàbá wa tó ń jàjà yìí fún àwọn tí wọ́n wá fi táwọn Fúlàní tó wá ń fojú àwọn rí rẹ́dẹ̀rẹ́dẹ́. Irọ́ o, àwa máa ja ìjà yìí ni o. Ilẹ̀ wa, identity wa ni. Èdè wa, identity wa ni. Ìlú wa, identity wa ni. So àwọn ò ní gbà kán wá gbalẹ̀ lọ́wọ́ títí wa. Ẹjọ́ wọn náà dẹ̀ kọ́ àwọn àgbàyà, àgbà òṣà, àgbà òfò, àgbà rádaràda tó ń pa history rẹ̀, tó ń jẹ́ kí àwọn ọmọ wa kán mọ̀ pé Yorùbá làwọn. Ọmọ mi ò mọ̀ pé Yorùbá lòun nínú àwọn tá à ń bí nìsín, nínú àwọn ọmọ Gen Z pẹ̀lú àwọn ọmọ millennium. Wọn ò mọ̀ pé Nàìjíríà làwọn ni. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi gba identity wa. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi pa identity wa. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi pa èdè wa. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi pa àṣà wa. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi pa ìṣe wa. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi pa aṣọ wíwọ̀ wa. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi gba gbogbo ẹ̀sìn wa. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi gba gbogbo nǹkan wa. Wọ́n fi Nàìjíríà, wọ́n fi kó identity wa lọ. Ta la máa rí báwí bí kì í ṣe pé mo tiẹ̀ ti bá bàbá yìí sọ̀rọ̀ tipẹ́. Àwọn bàbá burúkú, mo ti bá wọn sọ̀rọ̀ tipẹ́. Bàbá yìí ń tẹ́ ṣe ò dáa o. Àyè sì wà láti tọ́mọlúàbí yín ṣe o. Ta ló ń pè mí? Ẹ má bínú. Hello, I'm fine. What's up? Okay, no problem. Okay, I'll be expecting you, no problem. Okay, bye.
bàbá ń tẹ́ ṣe fún wa yóò dáa o ojú ayé yìí ni gbogbo eléyìí ṣẹlẹ̀ yìí o rádaràdá rédèrèdè ló ń ṣẹlẹ̀ lójú yín báyìí nìsín kí ló ń sìn yín lójú ó dà pé náà ọmọ leléyìí ìyàwó leléyìí bàbá ló wà sálẹ̀ yìí bàbá tó wà sálẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ ètò àsálẹ̀ yẹn ètò olófọwọ́ bẹnu yẹn bàbá òṣì bàbá àyà nìyí o bàbá burúkú nìyí o bàbá kí ló dé ẹ̀yin lẹ pa history rẹ̀ ìgbà yín ò dáa o ojú ayé yín ò dáa yín náà ò lè dáa o àyè ṣì wà láti tọ́mọlúàbí yín ṣe o ẹ tọ́mọlúàbí yín ṣe bàbá kẹ́ tó lọ bí ìrókúrò yìí o tẹ́ bá rókúrò mi ẹ lọ nìṣó dèmi lọ́rùn ẹ kú ti dàgbà bàbá àyà bàbá òṣì bàbá òfò ní bàbá ọ̀bọ èyí tẹ́ ṣe yìí ò dáa o ẹ̀yin gan ní nọ́mbà wà lẹ́ni tó ba ilẹ̀ Yorùbá jẹ́ ẹ wo bí tẹ́ bá ilẹ̀ Yorùbá dé ìkà ní bàbá o bàbá Ọlọ́run á jẹ́ kẹ́ dàgbà kẹ́ darúgbó tẹ́ ẹ bá ṣì wà láyé tá a bá gbalẹ̀ Yorùbá ẹ máa ráre kú ni bàbá torí ohun tá a máa fojú yín rí ẹ sásábẹ̀ Nàìjíríà báyìí ní ìsìn àbíbẹ́ kọ̀ no kò sí problem ẹ máa gbádùn ẹ sásábẹ̀ Nàìjíríà báyìí àwo Ọlọ́run á jẹ́ ká gbalẹ̀ Yorùbá wa tá a bá gbalẹ̀ Yorùbá wa a máa yẹ̀yẹ́ yín a máa ṣe yín báṣubàṣu ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ a máa yẹ̀yẹ́ yín ẹ wo ẹ máa padà sí àárọ̀ ni a máa sọ yín di nọ́ọ̀tì ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ gbogbo ohun tẹ́ gbà nínú ilẹ̀ Yorùbá gbogbo nǹkan ilẹ̀ Yorùbá tẹ́ gbé fún Nàìjíríà pátápátá pẹ̀lú nǹkan ilẹ̀ Yorùbá tẹ́ jí gbogbo ẹ̀ pátápátá la máa gbà á máa bọ́ yín sí òwò ni ẹ̀yin bàbá òṣì bàbá ìyá bàbá òfò yìí ní bó ṣe ń pẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ dákẹ́ síbẹ̀ yẹn ní bó ṣe ń fìyà já ọmọ Yorùbá ni ní bó ṣe ń fìyà wọn ní àgbà tí ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ àgbà tí yín ti wà lọ́jà orí ọmọ tuntun ti gé ó ti gé ni kò wọ́ rárá orí ọmọ tuntun gé sọnù ní ọ̀tẹ̀ rí nítorí ọmọ tuntun wọ̀ yìí bàbá burúkú bàbá òṣì ẹ̀yin lẹ pa history rẹ̀ kí ló dé pa history rẹ̀ ẹ̀ ń gbọ́rọ̀ sáwọn Fúlàní lẹ́nu torí kẹ́ lè jẹ́ president àbí bẹ́ẹ̀ kọ́ ebe ti jẹ́ báyìí ní ìsìn kí lẹ mú bọ̀bẹ̀ bẹ́ẹ̀ ti jà tí rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín bàbá burúkú bàbá òṣì bàbá ìyá yìí ẹ̀yin sọ pé your Nigerianness is greater than your Yorubaness ọmọ mo fẹ́ sọ pé ọmọ àlè ní ṣùgbọ́n mi ì lè sọ bẹ́ẹ̀ torí àgbàlagbà ni mi ì lè sọ pé ọmọ àlè ní but bàbá ń tẹ̀ ṣe yẹn ò dáa o kò dáa bàbá o ẹ wo ọlọ́wọ́n ojú ayé yín báyìí mi ní ṣépè fún yín ojú ayé yín báyìí láti máa gbalẹ̀ Yorùbá wa ń tá máa ṣe fún yín èmi ò tẹ́tí yín o but àyè ṣì wà láti tọmọlúàbí yín ṣe ká lè sọ̀rọ̀ dáadáa nípa yín tẹ́ bá lọ tán Ọlọ́run ẹlẹ́dàá ṣùgbọ́n tẹ́ bá bá eléyìí kú báyìí ní ìsìn Ọlọ́run á jẹ́ kẹ́ dàgbà o ẹ wo èmi gan máa wálé tó bá fẹ́ sìnkú yín máa tutọ́ sórí sàárè yín ni máa tutọ́ sórí sàárè yín ni èyí bàbá burúkú èmi ò ní kúkú èmi ò ní ṣáájú yín kó ọmọ kékeré ni mí kò síkú lójú mi àtíkè ló wà ń bẹ̀ kò síkú lójú mi máa dàgbà máa darúgbó kí tó re ní ogbó omi ara mi ẹ̀jẹ̀ ara mi kò ní gbàbọ̀dé fún mi ẹ̀yin bàbá burúkú bàbá òṣì bàbá ìyá yìí irú yín pọ̀ náà ṣùgbọ́n ẹ̀yin gan number one ẹni tó bà history wa jẹ́ tó gba identity wa tẹ́ gbé gbogbo nǹkan tẹ́ gbé fún Fúlàní bàbá òṣì bàbá ìyá ẹ kó sí sọ̀hún járe bàbá burúkú ẹ lọ jókòó ẹ wò mí ní fún yín lóúnjẹ jẹ lálẹ́ yìí mí ní fún yín lóúnjẹ ọ̀sẹ̀ kan inú àwẹ̀ lẹ máa wà mí ní fún yín lóúnjẹ bàbá burúkú bàbá òṣì bàbá ìyá ẹ wá wò ẹ wá tún wò ẹ wá wo gẹ́yìí o ẹ wá wo gẹ́yìí o àwọn Fúlàní wọ́n mì ní wa gidi gan ni o wọ́n mì ní wa ni ẹ wá wò ẹ wá gbọ́n kò tí gẹ́yìí sọ. Christians living in northern Nigeria are being threatened as we speak. Muslims in northern Nigeria want to kill the Christians in northern Nigeria. Duk wani bahashin wanda sai yana kuje ta tauye yawo gida yaki za a yi fa in qataluhum faqtuluhum kazalika jazaa'ul kafirin na rage muku da girman Allah idan ku faɗa kuke mu da ma muna sakkwato kuma sakkwatar ne tushen farawa mu za mu fara sai mu karasa da mu za mu taso da yima insha Allah daga ƙarshe sai ku kama mana idan za ku iya kama mana ku bari ku ji za mu kashe ku na rage muku da girman Allah ni a shirye nake duk wanda yake jin ya shirya ya zo mun magana mu je mu tattauna mu sami tun mu ga shi wata rana ku ta operation tunda haka kuke so a yi sai a yi daga nan saboda za mu fara kuna suna fara kashe su tukunna sai kan ba dauka daga nan a wuce jos duk inda wani kafiri ga zamu shi mu yanka shi wallahi ba shi mu yanka shi yawa wannan shi gobe sallah ko bikin sallah ma ba za a yi ba bikin sallah ma ba za a yi ba. Muslims in northern Nigeria want to kill the Christians in northern Nigeria. I am saying this thing now. If you need to forward this message to security agencies, if they are pretending that they don't know what's happening on the social media, forward it to them. I have gotten death threats for simply coming out to talk about the Uromi killing. I wasn't justifying it though. I said it is wrong. And somebody said, if they blow whistle, he will kill me first. Because I am a Christian. And because people who killed their brothers in Uromi
are Christians. Who told you that Uromi does not have a mixture of Christian and Muslims? These are the conversations that we need to have in northern Nigeria. I try to promote peaceful coexistence in northern Nigeria, showcase the most beautiful part of northern Nigeria in the best way I can. But in situations like this, I will lend my voice to say the Muslims in northern Nigeria are not doing justice to this. I see a lot of you come out to say this is condemnable. Oh yes, the government should take action. You are giving the government ultimatum to take action. It is good, it is fantastic. Can you also torchlight those Muslims who are inciting violence in their localities? We who live in comfortable areas, who do not live in the slums, are not going to face most of these things. But those who will face it are those ones who live in the slums. Before security agencies get to them, things beyond our control would have happened. People come out now with knives on social media to say they are going to kill Christians. And I'm not seeing anybody say anything about it. Nobody justifying the killing. I did not justify it, but I was said, like, people is here on my comment section. I will post some of them so you can see. Welding knives and saying they are ready. Ready to do what? Gone are those days that in northern Nigeria you have religious crisis. Now, it can never happen again. That one-sided people are going to be killing another person for lie, it's gone. It's gone. In Plateau State, it has happened. In Kano, it has happened. The very moment you hear an event happening in one place, it picks up in northern Nigeria. Because our people are not educated, they don't know what's happening. The very moment somebody just tell them, see, they killed people somewhere, they are trying to attack Islam, finish. People are fighting. A lot of Christians are afraid to live within some communities in northern Nigeria. Because any small thing now, they will come and kill you. Oh, we'll come and kill you, we'll come and kill you. I've lived 6 years in Kano. I live peacefully with Muslims. These ones I'm seeing on TikTok, I don't see them because me and them do not mingle in the same circle. But I see them on TikTok here. And guess what? There are people who are within their localities who are Christians that are vulnerable. Nigerian government, this is there for you to take action. Don't sit down, hold your hands until this thing happens. These people do not understand we are taking action. These people do not understand we're taking. Go out and clear warning. Say, don't come out to do anything. That's what we want. I beg, let this message spread. The lives of Christians in northern Nigeria is in danger. And one thing I know that is going to happen is there's going to be a retaliation because if Muslims start to attack Christians in northern Nigeria, Christians will retaliate. Please, let us do the needful. There are a lot of things we need to uncover about northern Nigeria. I am trying every day, one topic at a time, to educate people about northern Nigeria. But one thing I'm telling you for now, this is a whistle blowing. This is fire now. Do with this information what you will. I don't talk my own. ẹ̀yin wọn Nàìjíríà ṣé gbogbo à ń kí àǹsà ẹlẹ́ẹ̀mẹni tó kú ṣé gbogbo èyí tí tó ń ṣẹlẹ̀ yìí kò tí ì yé yín báyìí náà ẹ tí understand àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ọba o tó bá dé tán wọ́n ní ọ̀run ń wó bọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan Ọlọ́run ẹlẹ́dàá mi tó bá dé tán gbogbo yín pátápátá ló bàbá ẹni tí ò rà gan á sọ instead kí gbogbo yín pátápátá kí ẹjọ fọwọ́sowọ́pọ̀ ní ìsìn ká ṣera wa lọ́kan àsìkò yìí ò ń ṣe àsìkò tẹ́pá máa bára wa jà ká ṣera wa lọ́kan lágbàlẹ̀ Yorùbá wa kí ni nǹkan tẹ́ ti géènì kí ni nǹkan tẹ́ géènì nínú wọn Nàìjíríà kí ni Tinubu ṣe fún yín basic amenity wọn fún yín basic things in life rí gbà kò síná kò sómi kò sí títí ò dáa kò síṣẹ́ kí ni nǹkan tẹ́ géènì láti dọ́tọ́ ti bí yín sínú Nàìjíríà tó dẹ̀ pé ẹ mọ oríṣiríṣi mineral resources á ní nílẹ̀ Yorùbá ìyà ò lè jẹ́ wà ẹ má dá wọn lóhùn ẹ má dá ní ọ̀fìfẹ́ lóhùn ó ní ọ̀fìfẹ́ tó ṣe pé àti lè dá dúró bàbá dá dúró ìyà máa jẹ́ Yorùbá ẹ má dá ní ọ̀fìfẹ́ lóhùn ní ọ̀fìfẹ́ wá kùsà wọ́n wá góòdì ní ọ̀fìfẹ́
òfìfẹ́ ní ẹ́sítẹ́ẹ̀tì káàkiri kẹgbẹ́ àwọn ní òfìfẹ́ fẹ́yàwó àríléyọ ká ni wọ́n ọgbọ́n bá sùn lọ́jọ́ dúdú wọ́n sùn lọ́jọ́ funfun àwọn ní òfìfẹ́ ń gbádùn wọ́n fi ọ̀rọ̀ ẹnu wọn fi dé ìmọ́lẹ̀ ni ẹ má jọ ní òfìfẹ́ lóhùn á ti lè dá dúró ìlú tí mo wà yìí population ìlú tí mo wà yìí 5.3 million ní population ìlú tí mo wà yìí àwọn ní nǹkan kan kí ni nǹkan tán ní nǹkan ta ní nàìjíríà wọn ò ní láàjì nǹkan ta ní nàìjíríà ó lè ń ṣètò fún gbogbo wa fáwọn ọmọ òòlù ìwọ tó bá iná mo sọ fún yín pé láti 25 years mo ti dé lùbí ẹ̀mí ti pé iná lọ rí iná tó dẹ̀ lọ fi ṣe kó lọ atẹ́gùn yẹn fẹ́ gan atẹ́gùn ó lè ti sọ fún wa pé àwọn máa mú lọ lọ ìgbà tó fi mú lọ lọ bí ẹrú 30 minutes fún ti mo dé ẹ̀mí jì péré títì dá omi wá wà ọ̀nà dá gbogbo ẹ̀ dá everything wà òkè ìgbé ayé rere àgbègbè ayé rere ẹ̀yin ọmọ nàìjíríà ìgbé ayé rere wò lẹ́ ń gbé bàbá Tinubu tún ti lọ yáwó ó tún ti lọ yáwó àkúbẹ̀ fún níjọ Monday mo fi ṣe program ní last time mo fi ṣe program ẹ jẹ́ ká gbé jì ẹ jì ṣùgbọ́n tẹ bá sẹ́ pé ẹ̀yin tẹ́ pé ọlọ́run ti kọ orí burúkú ẹ̀yin wọn nàìjíríà tọ́lọ́run ti kọ orí burúkú mọ́ látọ̀run lórí ẹjọ́ máa ṣe orí burúkú oníṣàyè máa ṣe orí burúkú yẹn tẹ bá sẹ́ pé ẹ̀yin gba ilẹ̀ Yorùbá kò sí wàhálà àwa máa wọ yín wọlé yìí ní tìpátì kúkú àwa wọ yín wọlé yìí èèyàn púpọ̀ kan ló ń gbàlù tẹ́lẹ̀ náà tẹ bá lè ti wọ ilẹ̀ Yorùbá yẹn àá bá yín fọ orí akọ́gbé lọ sí odò òkun omi òkun náà àti àbíṣọ́sà ní àbókùn tó bá jẹ́ méjèèjì ṣá ó dà ikú kùn ló ọ̀sán ń gbàgbà kùgbà ní ìtì ẹ̀wọ̀n àṣà ìgbérí lọ sódò tó ń ṣọ̀ṣà àkọ́ lọ fọ orí burúkú yín yẹn lọ tó wà lórí yín yẹn àá bá yín fọ dànù ẹ tó wọlé Yorùbá tó lórí burúkú ní wọn Nàìjíríà bí ìmọ̀ ọ̀kọ́tẹ̀ rí nínú wọn Nàìjíríà bí ìmọ̀ ọ̀kọ́tẹ̀ rí nínú Nàìjíríà torí pé àwọn Fúlàní Yorùbá yín mú ní kékeré o wọn ò bá yín mú ní kékeré àwọn ìjọba wò lẹ́ni ṣe kọ́kọ́ sí i kò dé sígbà tá a sì ní wọ f1 ló máa parí ẹ̀ ajá wọn máa gbéra ni àmàjá ní wọn bàbá yẹn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni torí pé àwọn ìjọba wa yìí àwọn ló ń fún àwọn Fúlàní yẹn àwọn ló ń fún wọn níbọn eléyìí ò ṣe pé bóyá àràbù ni màá jẹ́ kẹ́ rí nísìn Fúlàní kan dá gbé wọ́n sọ pé ẹgbẹ́ ọgbọ́n ọ̀kan sọ náà màá sọ fún yín màá kà fún yín wọ́n sọ wípé àwọn jẹ́jẹ́ àwọn làwọn jókòó wípé tí àwọn ẹ̀rọ làwọn ń dà wọ́n ní àwọn ìjọba wa náà ló wá gbé AK-1000 láwọn lọ́wọ́ ẹ wá gbọ́. ta daure man wanda yake cikin daji ya ta'addanci ba Allah ubangiji ya sanya ma Allah dauki rayuwa a wurin bahilla ce sani aka san ki da ita sai noma sani ba ta yi bindiga aiki wata sani bahilla ce bai da makirar da zai iya bindiga aiki wata sani gwamnati ke turowa har muka samu mu kuma wallahi dalilin da ya sa billahi lazi nǹkan tó sọ jẹ́ kí n sọ fún yín nǹkan tó sọ ok ó wà nínú fóònù mi náà ó ní I swear to the Almighty God that the government is the one arming us ó ní òun fi Ọlọ́run bá búra wípé àwọn gọ́ọ̀mẹ̀ntì ni àwọn tó fún àwọn ní ìbọn àwọn ni wọ́n arming us àwọn ló fún àwọn ní ìbọn ó ní we Fulani don't know God ó ní àwọn Fúlàní ó ní àwọn ò mọ nǹkan tó ń jẹ́ ìbọn nǹkan tó sọ nìyẹn wọ́n kà ní English ọkọ̀ English ẹ̀ ó ní àwọn Fúlàní ó ní àwọn ò mọ nǹkan tó ń jẹ́ ìbọn ó ní we only know cow and how to rear cow ó ní nǹkan táwọn mọ̀ nìkan ni pé cow màálù nìkan làwọn mọ̀ pẹ̀lú bó ṣe ń sin màálù bó ṣe ń da màálù kiri ó ní nǹkan táwọn mọ̀ nìyẹn ó ní cow don't give birth to gun ó ní màálù ò kì í bí ìbọn ó sọ bẹ́ẹ̀ ó ní màálù kò kì í bí ìbọn ó ní I swear to God ó sọ pé òun fi Ọlọ́run búra ó ní we just sat down and were supplied AK-47 by the government ó ní jẹ́jẹ́ àwọn làwọn jókòó ó ní àwọn gọ́ọ̀mẹ̀ntì jẹ́ wà fún àwọn ní AK-47 ó sọ ní ó ní àwọn gọ́ọ̀mẹ̀ntì jẹ́ wà fún àwọn ní AK-47 ó ní I'm not afraid to say the truth ó ní ẹrù ò bá àwọn láti sọ òótọ́ ọ̀rọ̀ ó sọ bẹ́ẹ̀ ṣẹ́gbọ́ àná àwọn ló ń fún wọn níbọn àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ló ń fún wọn níbọn ṣé bí mo ṣe program tó ṣe láti wọ́n sọ pé wọn ò fẹ́ kí àwọn citizen àwọn masses wọn ò fẹ́ kọ́kọ́ wọn balẹ̀ torí pé kọ́kọ́ wọn bá balẹ̀ wọ́n máa rójú ráyè rí sí àwọn ní pé táwọn bá dẹ̀ fi àjẹ táwọn tí ebi bá pa yín tí ìyà bá jẹ yín wípé ẹ ní ronú láti rántí nípa àwọn torí pé ebi tó ń pa yín ẹ̀jẹ̀ ti jẹ tàárọ̀ nígbà tí mo máa wà lórí yín ni pé mo ti jẹ tàárọ̀ Ọlọ́run báwo mo ṣe máa jẹ tọ̀sán báwo mo ṣe máa jẹ talẹ́ ìyẹn ló máa wà lórí yín bẹ́ẹ̀ ni tó tọ́kọ̀ yóò bá balẹ̀ tẹ́ bá ń sáré káàkiri Fúlàní tí ń pa wọ́n o Fúlàní tí ń ṣe gbá o Fúlàní tí ń wáyé pé ìyẹn lẹ́ ń bá káàkiri ní rántí àwọn wípé àwọn ń jí owó kó lọ wípé ọmọ Ṣèyí Tinubu wípé kó lọ ra ilé pounds millions owó yẹn èmi náà ti di àpájù owó yẹn ti pọ̀ jù ní ìtẹ́
níṣẹ́ òníṣe Tinubu ṣe ní ayé ẹ̀ tó lọ ra lé sí London tó lọ ra UK tó lọ ra lé sí UK gbogbo àwọn ọmọ bàbá Tinubu lọ́ra dé káàkiri sí Amẹ́ríkà lọ́ra ẹ̀ ní ronú yẹn èrè yẹn ìtẹ̀bi pa ẹ̀ máa wò pé títí wọ́n ní ẹ̀ jáde ibi tó ń pa ilẹ̀ máa rò so wọ́n mọ̀ ọmọ ogun kan tó ń ṣe fún wa yìí wọ́n mọ̀ ọmọ o ẹ̀yin bàbá Afẹ́nifẹ́re ìwádìí ẹ̀yin bàbá Afẹ́nifẹ́re ẹ̀yin YC Yorùbá Council of Elders ẹ̀yin ọba ẹ̀yin leaders and elders wa ẹ̀yin religious leader wa Pastor Adébóyè Pastor Kúmúyì Pastor Bákàrè Pastor Bákàrè oyè Pastor Oyèdépò Pastor Kúmúyì Pastor Túndé Bákàrè bá gbogbo àtẹ̀yin Muslim leaders náà ẹ̀yin àlìwúlà wọn màgbà lọ ṣe pé gbogbo yín pátápátá kí ló dé kí la ṣe fún yín tẹ̀ ṣe dìde ẹ ṣáà ẹ gbọ́ gbé ṣé tí ẹ gbọ́ gbé àwọn ọmọ Yorùbá ni wípé à ń ké sí yín lọ́rùn wípé kẹ́ gbà wá sílẹ̀ ẹ̀yin náà lè gbà wá sílẹ̀ báyìí lọ́wọ́ àwọn politician yìí ìkà làwọn politician yìí tó ń ṣe fún wa ìkà làwọn politician yìí ṣe fún wa Pastor Adébóyè ṣe bí nígbà tí Jonathan tó wà bẹ́ẹ̀ ẹ ṣe protest náà ẹ ṣe protest ẹ fi dàjọba Jonathan láàmú ẹ ní ìjọba Jonathan kò dáa nígbà tí Tinubu tí Jonathan bọ́ sì bẹ́tà Ọlọ́run ẹlẹ́dàá ìjọba Jonathan má bẹ́tà ìjọba Tinubu tó wà bẹ́ẹ̀ Pastor Adébóyè even Pastor Túndé Bákàrè gan ṣe protest àbí ṣe Pastor Oyèdépò ní ìtì ẹ̀mọ́ ẹ̀májẹ̀ sọ yẹn náà ìkan náà méjì ṣá ọtí Pastor Adébóyè yẹn mo rí dáadáa báyìí ní pé Pastor Adébóyè náà wọ́n ṣe protest tó fẹ́ pé ìjọba Jonathan ló dáa ẹ sì dájọba Jonathan láàmú ìjọba Jonathan ò dẹ̀ wọ́ọ̀sì tó Pastor Adébóyè kí ló wá dé tó jẹ́ pé ìjọba èmi ló kọ̀ yìí nítorí mo ti fẹ́ kọ́ ọmọ Yorùbá ni àbòsí nìyẹn kò dáa bàbá Adébóyè àbòsí ni kò dáa èmi ò rí kẹfí náà kò jáde rí kẹ condemn tàbí kẹ ṣe protest sí ìjọba èmi ló kọ̀ ìjọba Tinubu yìí ṣé torí pé ìyàwó wọn ṣọ́ọ̀ṣì yìí ló ń lọ kò dá báyìí ẹ ti bó ṣe gbolé lélẹ́yìí àìmí náà lè ti mọ Pastor Adébóyè ní sọ̀rọ̀ bàbá ní sọ̀rọ̀ torí orí wọn wà lábẹ́ yín orí yín wà lábẹ́ wọn orí wọn wà lábẹ́ yín ṣá torí pé anyway orí yín wà lábẹ́ wọn bàbá torí pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ bí tọ́ bá mú ìtàn méjì tí wọ́n bá fi pa ẹsẹ̀ wọn papọ̀ báyìí orí yẹn ẹ má jẹ́ sọ̀rọ̀ orí yín wà lábẹ́ wọn gbogbo àṣírí ẹ láṣírí sí wọn lọ́wọ́ bàbá Adébóyè mi ìbú yín bàbá mi o orí bẹ́ẹ̀ ni o kọ̀rọ̀ ní ká má sọ̀rọ̀ ni o kọ̀rọ̀ má dàbí ìsọkúsọ ni orí yín wà lábẹ́ wọn ni ẹ lè sọ̀rọ̀ ṣé bí ó gbé aṣọ àwọn Fúlàní ò máa gbé lára àwọn ọmọ ìjọ yìí ni àwọn Fúlàní gbé lára àwọn ọmọ ìjọ yìí bàbá Adébóyè wọ́n ń gbé wọ́n lè sọ wọ́n sọ ransom sọ nǹkan náà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà Jonathan kò tó yìí tó ṣẹlẹ̀ nígbà tí èmi ló pọ̀ yìí báyìí ní bàbá Adébóyè sọ̀rọ̀ ẹni tá yí respect mi èmi fúnra mi yìí personally mo respect ní bàbá Adébóyè sọ̀rọ̀ àbíṣe torí pé títọ́ ọmọ yín kí lorúkọ bọ̀bọ̀ yẹn náà o kìíní kan bọ̀bọ̀ yẹn mo tẹ̀ ní fídíò yẹn lọ́wọ́ nítorí pé ọmọ yín tó lọ gba 8 billion naira lọ́wọ́ ẹrùfáì tó sọ tọ́jú kó fi ṣe títì tó fi ṣe títì tó kówó jẹ àbí bẹ́ẹ̀ kọ́ tó wá fẹ́ lọ gbé ti DSS tó fẹ́ lọ fi gbé ọmọ yín tó fẹ́ lọ fi gbé tí ó sáré gba ọ̀dọ̀ àwọn jọ́ọ̀jì yẹn lọ́dẹ̀kẹ̀lé lára àwọn Redeemed Church ni ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù eléyìí onírọ́ ló máa sọ pé ohun ẹlẹ́rìí òun ti kú ó wà bí báyìí èmi kọ́ ẹnu mi kọ́ lọ́kẹ́ mo lè sọ́nà bọ̀ àwọn tó mọ̀ sọ dáadáa wọ́n wà bí báyìí ẹ jẹ́ kí n play ẹ̀. You for the gullible Christians around our problems are not spiritual. Our problems are rather physical. But we have Yahoo in different sectors. A lot of people think that it's only those young boys who have been rendered jobless who press computer are Yahoo boys. But there is so many Yahoos. Yahoo start from government. Government is the original Yahoo. Okay. Hello. Who is churches and mosques? Man, go straight to the point.
hello à ń gbọ́ yín o à ń gbọ́ yín ṣé ń gbọ́ wa ẹ kúrọ̀lẹ́ ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ fẹ́ bá wa dá sí tò hello à ń gbọ́ yín hello ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ à ń gbọ́ yín ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ à ń gbọ́ yín. ọ̀rọ̀ àwọn olórí wa yìí ọlọ́run nìkan ló lè bá wa yanjú ẹ̀ torí èmi ò mọ nǹkan tó dé fẹ́ pé àbòsí ó pọ̀ fáwọn olórí ilẹ̀ Yorùbá àwọn àgbà tó pé àwọn lágbà tó yẹ pé àgbàjà ni wọ́n tí wọ́n mọ ohun tó pọ̀ fún ìgbésí ayé wọn nítorí tá a bá ní ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀dọ́ yẹn sí tí gbogbo wọn dákẹ́ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ pé yẹn sì tí bàbá yẹn tó jẹ́ ti àwọn Yorùbá àtàwọn Christian tó wà nínú ṣọ́mọ aláwọ̀ òbí tí gbogbo wọn dẹ̀ dákẹ́ tí wọ́n ń wò nítorí pé kò tí ì kọ ẹbí wọn kò tí ì kọ èèyàn wọn mo dẹ̀ mọ́ fọ́lọ́run yìí báwo la yín sọ ọba ẹlẹ́sàn ló máa sọ fún gbogbo wọn makọmakọ ló yẹ kó máa kan gbogbo wọn lágbára Ọlọ́run tó bá sọ pé torí ìyàgbé mi kó òkú pa wọn torí tó bá ti fẹ́ àwọn pípọ̀ ìbẹ̀rẹ̀ sí ni máa pa àwọn èèyàn sìn tí gbogbo wọn fọwọ́ lẹ́rán tó wò ní sìn wọ́n ti wò wípé kò lè dọ́dọ̀ tí wọ́n fẹ́ wọ́n ní ti ẹ̀ nígbà tó máa fi travel àti kí lọ́ ní ọ̀láyà dọ́dọ̀ wọn tó máa fi travel so wọ́n ti wò pé kò lè kàn bọ́ wọ́n ti gbàgbé wípé àwọn ní ẹbí àwọn ní ará náà káàkiri so èmi ò mọ̀ bàbá Tinubu àti gbogbo ọ̀rọ̀ wọn sọ́wọ́ náà tó bá ṣe lè kó dakọ́ ṣe nítorí nígbà táwọn èèyàn yìí tó ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá tó ń pa àwọn èèyàn tó ń wọ́n tó kó lọ tó ń pa àwọn èèyàn ní mẹ́sàn-án mẹ́wàá wọn ò sọ kankan o wọn ò dá sí wọn láwọn ìlú àmọ́ torí wípé wọ́n fẹ́ ṣe second term sìn wọ́n ní kọ́ lọ máa wá àwọn ìdìbò pààyàn ìtọ́lẹ̀ mọ̀ wípé self defence so ìwọ̀n táwọn èèyàn bá àwọn láti ti dìbò àti sọ ní Nàìjíríà kò bá tàwọn àgbẹ̀ táwọn àwọn ọmọ ẹranko àwọn máa fi tọ̀kọ́ rí àṣà yìí tó bá ti sọ àwọn gbọ́ngàn ní citizen àwa yàgbé ni àwa ọ̀ṣọ́mọ̀ àwọn gbọ́ngàn lọ mú ní ìlú báyìí so wọ́n máa ṣe nìṣó Ọlọ́run á san fún gbogbo wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọmọ tó mọ̀ wípé àwọn ọmọ Yorùbá lè ní fẹ́ bá sọ̀rọ̀ tó dáhùn olórí ìṣe báwọn náà ń gbọ́n sìn wọ́n rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pé wọ́n kí ń pa wá nítorí pé báwọn bá ń rí ojú wọn kò lè ní ọmọ nìkan kan ẹni ọmọ Yorùbá lè ní fẹ́ bá sọ̀rọ̀ ẹ má jẹ́ kí ká wo àwọn olórí burúkú yìí wọ́n ti bá tara wọn jẹ́ láì ṣe tiwa wọ́n fi jẹ́ káwọn ọmọ tiwa náà wọ́n tó wá jẹ ìyá wọ́n ti fi jẹra ìran dìnnà wọn láì ṣàwà ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká jà ẹ jẹ́ ká dúró tán pèsè ilẹ̀ Yorùbá ìlú ló lè bá wa ṣe kẹ́yìn náà máa wò ó ṣé tó bá yẹ kó ilẹ̀ Yorùbá wa ní ṣá wọ́n bí àwọn Fúlàní rè tí wọ́n máa irú rọ́ọ̀nìṣì tí bàbá yẹn sọ àbí tí wọ́n ní wọ́n lọ wọ́n kó àdá wọn pọ̀ lẹ́ wọn tó bá fẹ́ máa rìn lọ ṣé ti fẹ́ẹ́ tó ní sí ìlú wa ẹ̀ tí wọ́n ti fi Nàìjíríà ń ṣe fún everybody fún àwọn Fúlàní ni Nàìjíríà is speaking for Hausa and Fúlàní gbogbo àwọn other tribes àjòjì ni wọ́n ẹ jẹ́ ká lọ gba ilẹ̀ ìtura púpọ̀ ní wọ́n máa ní Yorùbá tẹ̀ ń tó wọ́n Nàìjíríà ẹni wọ́n máa ní Yorùbá ẹ bá ti lè fún Nàìjíríà níbẹ̀ ṣe ẹ máa lọ sí nọ́ọ̀tì kò sẹ́ni tó wọ́n wá ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn tó máa ṣe kan ṣe èyí tí àní kan ṣe ẹ lọ wá di jókòó sí Ọlọ́run ti gbé ìtọ́nà fẹ́ lò fún wa jìdí ẹ má jẹ́ kí ká fi sún wọn nítorí pé ọwọ́ abúlé olúgbọ̀wọ́ ìgbọ̀wọ́ èèyàn kò já wà dé wọ́n máa ti pé ráàlì ẹ jẹ́ ká lọ wọ́n máa ní kíní kan ẹ jẹ́ ká lọ ká jà fún kúrò ní ọ̀pọ̀ tó fẹ́ wọ́n fà wá tó pọ̀ ní ẹni tí wọ́n fẹ́ máa lo kéèkì ẹ̀ ní láàrin ara wọn kí Tinubu kò bẹ̀ kí ṣe ìbọn síbẹ̀ kí ṣe ìkó bẹ̀ ọ̀rọ̀ sì ìbọn síbẹ̀ wọ́n fẹ́ sọ́dọ̀ ogún ìdílé ṣé yẹn la fẹ́ máa ṣe gbogbo ẹ̀ nínú future leader tó ń pè irọ́ náà lọ́pọ̀ bá ti di kárẹ́sì kan àti 500 naira gbé lọ́wọ́ tó fẹ́ máa fi ní ṣe ìwé àwọn bàbá mi sì wọ́n ti jẹ́ man leader àti woman leader àti kíló náà jẹ ní ẹgbẹ́ politics látàìmọye ọdún wọ́n bá kó bá dì wọ́n àwọn ọmọ wọn náà ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ti di political talks àwọn ọmọ tó ń torí ẹ̀ láwọn olóṣèlú politics ìdí ìpín òríwèé ká níbi tó máa ní wọ́n fẹ́ fún ní ọ́fà kankan níbi kankan political talks ló bí wọ́n ṣe gbogbo ẹ̀tọ́ yìí wọ́n ṣe kò tó látọ̀dún yìí wọ́n jẹ́ mọ́ àwọn tí wọ́n tí wọ́n sí ilé ìbò wọ́n gbé kájíjẹ wọ́n gbé gbogbo wọ́n ra gbé àwọn ọmọ wọn fi millions of naira fẹ́ kó
ṣayé wọ́n fi ra àgbo wọ́n fi mọ klọ́ọ̀bù pẹ̀lú ẹ̀rọ ìjẹ́ kórìí wá fún pé ó yà mí lẹ́nu fún àwọn ìwà wọn sì máa dúró máa pariwo wọn Nàìjíríà èmi ò mọ̀ tó bá jẹ́ pé ìdì náà ni Ọlọ́run á bá wa yan gbé o tó bá jẹ́ pé ó ń dì wá ní because kò tí ẹ̀ ní mímọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò ṣe mímọ́ níbi tí Fúlàní ti máa pààyàn tó yẹ kó máa yan fanda tí ọmọ bá wá lè ní sáyẹ́ǹsì bóyá àtọ̀ self defence àwọn àdìyẹ tí wọ́n dájọ́ fún wọn kí ni wọ́n fẹ́ máa ṣe èèyàn mo lù bẹ́ẹ̀ wọ́n tún wọ́n tí kò ní wá pè àwọn tó yẹ kí wọn tó fẹ́ wọ́n bá wọn kò fẹ́ bá yẹ wọ́n fẹ́ máa wọ́n ìsè táìmù jẹ́ sí àwọn ọmọ wọn láì ṣe tiwa ni àwọn àgbàlẹ̀ ìjàkà gba wálé Ọlọ́run ti sọ kalẹ̀ o. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé tẹ́ bá ti dá sí ẹ ṣé.